Mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ìkànnì wa, the short broadcast. Àárín àwọn méjèèjì ti dàrú báyìí o. Ẹ bèrè pé àwọn méjèèjì wo. Àkókò ti sọ fún yín tẹ́lẹ̀ pé Seyi Makinde àti President Bola Ahmed TINUBU trailer ti gbàárín àwọn méjèèjì kọjá. Mo kí gbogbo wa pé ẹ káàsán ní ìkànnì ibi tí ẹ bá ti ń gbọ́ mi, and I say good afternoon and welcome to, as usual, a very short anikamuwa fún yín ni pé between the two politicians in Yoruba land, ìyẹn Seyi Makinde àti Bola Ahmed TINUBU ọmọlódò ọdẹ, trailer ó ti gbàárín àwọn méjèèjì kọjá báyìí o. And the question tá à ń sọ fún ẹ̀yin ọmọ Yorùbá náà ni pé this is the reason why ta ṣe ní àwọn olóṣèlú ò ṣe trust, ò ṣe gbọ́kànlé rárá. They are not meant for us. Ara wọn nìkan ló wà fún. Mo kí gbogbo wa pé how is the day going? Àti pé ṣàlàáfíà ni gbogbo wa wà. Bí gbogbo wa ti ṣe mọ̀ pé Yorùbá nation la sọ fáwọn olóṣèlú wa tó takú bí fáwọn Ìgbò pé àwọn ò fẹ́ Yorùbá nation. Eventually now, we are saying that Seyi Makinde sọ fún TINUBU pé kó gbẹnu ẹ̀ sàn, pé gbogbo tó promise àwọn Nigerians kan ló ń ṣe, pé ó ti mú ebi wọlé, and a lot of Nigerians are now dying of hunger. And the thing tí Seyi Makinde sọ fún TINUBU, ó ń sọ fún TINUBU pé ìṣòro local government autonomy ló kàn nísìn pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà, pé ebi ń pa àwọn èèyàn, ìyà ń jẹ àwọn èèyàn. But Seyi Makinde náà ti gbàgbé pé nígbà tá à ń sọ fún nígbà yẹn, ó ṣẹnu bí ìgbà tí wọ́n kó ṣingọ́mù sí lẹ́nu. Nígbà tó wá attack olóyè ní ilé, kí ni reason tó ṣe wá fi pa olóyè mọ́ ilé ẹ̀ ní Ìbàdàn? Ìdí ni pé Seyi Makinde fúnra rẹ̀ kò fọwọ́ sí nǹkan tí olóyè ọmọ Adéyẹmọ ń ṣe. Ó wà against ẹ̀. Bí wọ́n ṣe ń pa àwọn èèyàn wa ní gbogbo 33 local government nílùú Ọ̀yọ́ state. He kept mute. Ó dákẹ́, ó ṣe bí pé kò kàn wọ́n. Now, expectation Seyi Makinde ni pé àwọn á rí Wike lò. Wike kéré àti Àtíkù, ẹ rántí pé nígbà election yẹn gbogbo ẹ̀ dáwọ́rú láàrin PDP, the 5G àbí àwọn 5G governors. Seyi Makinde was one of them. Kò endorse Àtíkù, but ó rò pé bóyá tóun bá fún TINUBU láyè pé káwọn ọmọ Yorùbá kó dìbò APC ní Ọ̀yọ́ state, kó di governor